Africa Content TV. Abani ọmọ orúkọ lọ́pàá sí máa ọ̀gbìn lọ́wọ́ ilé afẹ́ọ̀pá sí máa ọ̀làjọ́. Olórúkọ tó pọ̀ jù náà ní nínú onífújì Nàìjíríà láfíríkà wọ̀pá ọ̀gbìn. Èmi ló gbé fújì ní Mùsùlùmí. Èmi ló gbé fújì ní Èkó. Èmi náà lè gbé fújì ní Áfíríkà ní Nàìjíríà. Ojú ti kẹrẹ fún ìfọ̀ àtẹ̀yìn ìta Áfíríkà. Ọlọ́run bá mi ṣe láàbà àgbà fún ìwọ̀pù ààrùn mo ṣe tó ní wọ́n. Mo ṣe tó ní wọ́n. Ọlọ́run ló bá mi ṣe ìpàṣíwá ààrùn ṣé àwọn èèyàn tó tẹ̀sẹ̀ ní pàṣẹ táwọn bá kí wọn orí wọn bá wú ẹgbẹ́ kílámi náà bóyá mo tẹ̀ lórí orí ni ó ń là á bá kàkiri mọ́ náwó fúnra mi bá sọ àwọn ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ìyá òní àwọn olówó lọ ẹgbẹ́ náwó fúnra mi dúró ẹ̀ láti àwọn sí àwọn tó fà á. Ọmọ yàrá náà ló bá ń fi o. Tí bá káwọn tí èyí náà náà fi òye bẹ̀ wọ́n máa náwó fún mi níwá. Ẹ̀jẹ̀ kíláàrí lórí ìgbà tí ẹ̀wọ̀n ìnáwó fúnra mi lábẹ́ àgbà yìí bọ́ra o. Ọmọ yàrá náà ní yàrá àyàgbé. Ìlàbí kò sọ́mọ náà tó jẹjẹ. Ẹja tí ó náà pa. Òun tá a máa ń ṣe náà rèé. Tọ́mi sọ pé ẹbí pàṣẹlẹ̀ ẹgbẹ́ wà bẹ́ẹ̀ kò ṣe lé kú ní nígbà. No clue for anybody. Táwọn bá sọ pé wọn ò lè rí dúró, wọn ò bá ìṣeré ní ilé Amẹ́ríkà kì í bọ́ àwọn nínú táyẹ̀ká tó. Àwọn kílọ̀bù lágbàdà làbí ọkùnrin ìṣòro kì í ṣàánú. Ó ti múra lágbàdà làbí ẹṣọ́. Ẹṣẹ́ gbogbo ìtọ́ka sílẹ̀ yìí. Ẹ̀yin tí wọ́n lè jẹ́ rí bẹ́ẹ̀. Ṣé ìbá sẹ́yìn kò lè sáwà? Gbogbo orúkọ tá a fi kíra wa yóò jí wá. Bá a ṣe kú wá lẹ́gbàá. Tá a bá kú wá tẹ́ ẹ bá sọ pé nóò. A lè ní ojú àdúgbò mi. Ẹgbẹ́ sọ pé yóò sẹ́yìn kò sẹ́yìn jí wá. Ẹyin ni ìlú mi kúlẹ̀ lábẹ́gbẹ̀mí àlàbí ọ̀rin lọ. Tá a fi jó làbàlàbà sí a. Ẹyin tìjọba kún ẹ̀wọ̀n òfurufú àgbà àwọn ẹ̀gbẹ́ mẹ́sàn. Ẹyin ìjọba àti ẹ̀ẹ́dẹ́gà. Then I say so. That's
Social appreciation. We shall appreciate anything like that. Ṣé gbogbo bá a kà sílẹ̀ yìí? Ọlọ́wọ́ bá tó pépé. Gbogbo bá a ṣe kí wọ́n lẹ̀ ta. Ọlọ́wọ́ bá ló ta ìrántí. Ọlọ́wọ́ bá lóòjò ìfẹ́ tèmi sí yín lórí. Ọlọ́run ló fi ìfẹ́ pàṣẹ sí dòdò yín lọ́kàn. Bẹ́ẹ̀ni pàṣẹwájú wá. Gbogbo bá a bá ṣe kọ́. Gbogbo tá a bá fún wọn kúlẹ̀ lágbàgbà àlẹ́bí ẹ̀rín lọ́wọ́. Ló tẹ̀ yín lọ́rùn bá a sá. Ọlọ́run ní ìlú ìlà ẹ̀dọ́ta láì. Ọlọ́run àdúpẹ́ mo dúpẹ́. Ọlọ́run àdúpẹ́. Sáájú ẹ̀ṣẹ́ kan o. Àìdúró ayé. Àìlẹ́kùn yìí bẹ̀rẹ̀ o. Ọlọ́run mo dúpẹ́. Nígbà tó tẹ̀wọ̀ yàrá èmi ìjọba bàtẹ dáadáa sí. Ayé tí mo wà yìí ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ tèmi sí lórí táwọn ìbẹ̀ tèmi sẹ́yìn tèmi lọ́nà káàbí dúpẹ́ lọ́wọ́ ẹni àgbọ̀ngàn lọ́wọ́ ẹni àgbọ̀ngàn ìbá wa sí ọ̀sẹ̀ tó jọ pé táwọn bá dárúkọ ẹ̀ aláàbí ọ̀rẹ́ ìyá tọ́jọ́ fún ìkọ́kọ́ sí ní ẹgbẹ́ o àdánfì kan ọmọ rẹ̀ sáré lọ́rẹ́ sáà. Pẹ̀lú Jésù Kristi pàṣẹ. Fún àwọn tèmi ìtọ́jú ní ìgbàgbọ́ pátápátá. Báwọn sí báwọn sí tọ́jú Kristẹni ìbá sí olóògbé àpapọ̀ ṣe. Ẹ bá bí inú wọn kọ́ àìsẹ́ ṣé wọ́n fẹ́ ní tú rárá ẹ fi wọ́n lẹ̀ ẹ bá fi rọ wọ́n àwọn àní ẹ bá fi inú wọn owó wọn àìsẹ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ bá fi rọ wọ́n àwọn orí pé gbogbo làǹtẹ̀ làmú làǹtẹ̀ lọ́dún làǹtẹ̀ àti làǹtẹ̀ nígbò. Làǹtẹ̀ àti làǹtẹ̀ nígbò. Àti làǹtẹ̀ àti làǹtẹ̀ nígbò. Káàdà dúpẹ́ lọ́wọ́ dúpẹ́ mà sáré lọ́wọ́ sáà. Pẹ̀lú Jésù Kristi yìí fún àwọn òkèlè àwọn tí wà lọ́jọ́ Kristẹni lọ́dún pẹ̀lú àlùfáà ìdílé. Àwọn tí wọ́n sin lápára tó jẹ́ pé lóru ní ọ̀sán lóru rà ní ọlẹ́ ìgbà ìjìnlẹ̀ àgbàdo kò ṣẹlẹ̀ ọ̀rọ̀ bá sẹ́ni wọ́n tó láti ara wọn lágbàdo pàṣẹ ni wọ́n tọ́jú rántí. Látòrí mo bá wà àrùn ní látòrí àbẹ̀rẹ̀ òye. Ajúmọ́lá ìrẹ̀ ìyá náà lọ́ba ẹlẹ́sẹ̀ pàṣẹ wọn àbọ̀ gbogbo. Gbogbo àǹfààní lágbàdo wọ́pọ̀ àì gbogbo pé ẹ̀yin tẹ́ mọ́ mi ẹ̀yin tẹ́ mọ́ mi kò tí ẹ̀fẹ́ tí ò mọ́ mi. Ṣé sọ pé ẹ̀yin tí mo mọ̀ àtẹ̀yin tí mi ò mọ̀ lágbàdo fẹ́ tẹ́tẹ́ àǹfààní wọ́pọ̀ àì. Nígbà tí àwọn ọ̀tá kalẹ̀ àgbàdo tó fẹ́ ṣe. Lẹ́yìn wo ni
discriminate sọ pé ṣe bá làájì nígbà tó ṣe ní kò sùn lómi ní yíwá ẹgbẹ́ náà wọn fún ẹnìkan làbálàbọ̀ máa gbàgbọ́ fún bíi tiwa sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ mi pọ̀ lọ́hùn làbálàbà sí a ẹlòmí agbórí òkè lágbàdà òjì mọ́ àwọn ọmọ ìdíyà láì lè sọ fún mi bá a sí òye láti lọ gbàdúrà àjùmọ̀ pé ó máa bá jẹ ẹ̀rọ. Àwọn ìyá wa náà mi àrà bí ẹṣọ́ ẹ̀yẹ lẹ́sẹ̀ abáláyé tẹ pani tẹ fá tẹ pani ìfọ̀pọ̀ náà kí ná tẹ tó fi ṣe ìgbógbó ọdún sẹ́sìtìs tó lè rẹ́ àwọn kú bẹ́ẹ̀ tá a sí ìgbẹ́rẹ́ ọ̀tá jẹ́ lábàgàbà àti òòrùn ẹ̀yìn tí lè mọ̀ sójú ẹ̀yìn tí lè mọ̀ lábàgàbà àti àtẹ̀yìn tẹ pè ní lólóró bẹ́ẹ̀ fẹ́ ṣọ́ọ̀dún fá aláàbí akẹ́bàjẹ́ ọmọ àwọn ọ̀gá kan yàwá ẹ̀mọ́bì aláàbí tó bá dọ́bẹ́ yóò sí gbogbo yẹn kò lè sá ọpẹ́ lọ́wọ́ ọmọ ẹgbẹ́ mi làbàgàbà sí ẹgbẹ́ mi bá ti kọrin kan báyìí ìlú tó máa lù sí làbàgàbà sí èdè tó máa pè sí ó ti bẹ́lẹ̀ kẹ́yìn tèmi máa jẹ́ tí èmi sùn yín ajúmọ̀ lára ọ̀fẹ́ ká wá sínú pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n lè ṣe jẹ́ ọ̀pẹ́ bá tó lè ní bí máa bá ẹ̀mú ìmú dáhùn ní. ìgbà tí wọ́n rẹ̀ ó sì ṣòro lẹ́nu ẹgbẹ́ sọ pé àwọn ọ̀rọ̀ wọn kì í dẹ̀rọ. Yorùbá olórí ní Bàṣírá. Ìṣèlérí Bàṣírá olórí Mùsùlùmí ọ̀rẹ́ lọ́la sí ìṣèlérí Mùsùlùmí. Àtàkọ́ ilé láwùn láàrin ilé bàtàkù sílé Bàṣírá àjọkẹ́ lọ́sẹ̀. Ọ̀tọ́ àgbàlagbà lẹ́kọ̀ọ́ kí ìgbà ooru. Èmi rí bíbí. Ó jẹ́bọ̀ àgbàlagbà lẹ́kọ̀ọ́ bábábá. Kò kí lẹ́wọ̀. Ilé ẹ̀mí ìdílé mi rú sí àwọn àṣẹ̀dájọ́ àwọn ilé Yorùbá. Bàbá bá sófin kí ó bá sùn ààbò. Ìjẹta, Yorùbá ní káwọn òkè, ẹ̀dùn tàbí ọwọ́ yẹn mọ́jọ́ aláyé. Àìṣeyẹ bẹ́ẹ̀ bá ṣe àwọn tó pè wọ́n bá ṣe ojú mẹ́rin àwọn tàlímọ̀ ṣe àdúgbò dára yìí tó o bá ti wọlé láti mẹ́rin síbi ojú ẹ̀ wà ní pé o àti ọdún èjìkádóró abẹnú wà á tún kàdàkàdàkà. Òun ni wọ́n kọ́ wọn àìsílẹ̀ àti ọdún èjìgbádóró abẹnú ìpè láwọn ayé olè àrùbá ẹ̀ka wà èdè dágbọ́n. Kábíyèsí èjìgbádóró bíọ́dún pé fún àlùmọ̀ṣọ́ o. Ọ̀gá iṣẹ́ àrẹ̀mọ́ ọ̀gá àbíyèsí iṣẹ́. Àrẹ̀mọ ìdíjọ́ lẹ́yìn tí wọ́n kò sàn pé o. 7th of January 2024 ọdún tuntun lèyí Sunday àkọ́kọ́ nínú 2024 bá a ṣe oṣù àkọ́kọ́ Sunday àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún 2024 àwọn tá a fi wájú iṣẹ́ fún. Ìkọ́nù wọn tó ń jẹ́ Sunday alábí àjàká dàwà sí ló bá tán. Èyí ni first Sunday, first month of the year, January 2024.
ìkànnì àwọn tá a tún wá ṣiṣẹ́ fún. Ó tún wá jẹ́ sẹ́pẹ̀ wá sí àlàbí àbáká àwọn sọ́rọ́ bá tán. Lórí Mọ́ndé Nàìjíríà o. Lórí Túnṣe ara àgbàṣà lọ́nà sọ́kọ̀. Àrùbá lọ́jọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Àjọ alábísí dáadọ́ àbọ̀rọ̀pọ̀. Àrùsàṣẹ́kì ajá Jímọ̀. Àbáwọ̀ ṣẹlẹ̀ ọjọ́ Sátọ̀dé. Lórí sọ́dọ̀ kalọ̀ sí ilé ìdòwò. Àgbègbè wa. Àgbègbè wa. Ọmọ bá tẹnu àgbègbè wa. Àgbègbè wa. Sábà ní ká tó mú àgbègbè wa.